Ẹ káàbọ̀ sórí ètò ọ̀nà àbáyọ sí ìṣòro ọmọ ẹ̀dá. Kí ni ohun tó ń dojú kọ? Kí ló ga láyà rẹ bí òkè? Ìdáhùn fún gbogbo ẹ̀ ń bẹ lórí ètò ọ̀nà àbáyọ fún ìṣòro ọmọ ẹ̀dá. Lórí ìkànnì yìí látọwọ́ atọ́kùn ètò ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Phillips. Ìgbín kaka ẹ̀bìtì tí ò gbójú ò lè pàgbín. Akọni ọmọ ó wẹ̀dùà ló forí ẹwà fákùkọ. Agbólóhùn bí ọ̀jẹ̀ gbogbo ayé ni wọ́n ń tẹ́tí lẹ́kọ̀ọ́. Ẹ kọ́ àti àwọn ọgbẹ̀yìn tí ẹ wò wá ẹ wo ètò yìí wọn la pè ní ọ̀nà àbáyọ sí ìṣòro ọmọ ẹ̀dá láì fi tẹ̀sìn láì fi tẹ̀yà láì fi ṣe wọn la pè ètò yìí. A dúpẹ́ lọ́wọ́ ọgbẹ̀yìn tẹ́ pè wá fún prógrámù tí a ṣe kọjá àmọ́ lóore o àmọ́ ọgbẹ̀yìn tẹ́ bú wa ọgbẹ̀yìn tí ẹ farabalẹ̀ láti gbọ́ ẹ máa farabalẹ̀ kẹjókòó kẹgbọ́n kan tá a tún mú wa lọ́jọ́ ti tòní. Mo tún ti lọ mo tún ti rìn ní ọjọ́ ti tòní. Ẹ wo ibi tí mo wà yìí òní ló pé ọjọ́ karùn-ún tí mo ti wà níbi bẹ̀ nítorí ara tèmi kọ́ o nítorí yín òun náà ni mo wá fẹ́ wà ẹ̀tọ́rí ẹ̀yin tẹ́ wá rán mi iṣẹ́ ọ̀dọ̀ alájà òun náà ni mo wà ẹ̀yìn pé alájà onípàdé òbí tó rẹ̀ ti fún ọ lóko ẹni alájà onípàdé òbí ọ̀dọ̀ wọn náà ni mo sì kí ni mo ní mo wà. Ẹ wo a máa gbádùn ara wa dáadáa. Alájà. Naam. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Aki dáadáa. Àwa ti wà bí láti gẹ̀rin tiwa. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n àwọn tó ẹsẹ̀ ń wò wá àwọn èèyàn ní pé ká dúpẹ́ lọ́wọ́ yín Alájà. Ọlọ́run ọba lọ́ba tó dúpẹ́ fún. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín. Alhamdulillah. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín. Alájà rí pé mo ń tẹnu mọ́ wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé rí àwọn tán nígbàgbọ́ bẹ́ẹ̀ ṣe sọ wípé tó bá ti nígbàgbọ́ ni wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín. Wọ́n ní ká dúpẹ́ ní ọwọ́ yín pé ẹ ṣé o. Wọ́n láwọn fi ẹ̀mí ìmoore hàn iṣẹ́ ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìmì. Wípé tẹ́jẹ̀ ò bá. Tí èèyàn bá bímọ tán tí ẹ̀jẹ̀ ò bá dá lára àyà ọmọ tó bímọ kán mú ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìmì ẹyọ kan fi sí ní ojú ara tán bá ti fi ní ojú ara kí wọ́n pa itan rẹ̀ dé papọ̀ kán wá yọ ọ̀gẹ̀dẹ̀ yẹn kán fún jẹ ní Inshallah pẹ̀lú àṣẹ tọlọ́run. Ẹ̀jẹ̀ máa dá ní lágbára tọlọ́run. Ṣùgbọ́n sẹ́wọ̀n pé Alájà níbi tá a bá Nàìjíríà dé nìsín àwọn èèyàn ò ka ewé àtegbò wọn ò ká kún mọ́. Ìdí tí wọn ò fi kà á kún ọjà rí ọmọ mi. Kí ló lè tí wọn ò fi kà mọ́ èmi ò mọ ẹ̀yin àgbàlagbà náà ní rísí mi sọ pé wọn ò ká kún ni wípé ẹ wo prógrámù yìí ó yẹ káwọn èèyàn kan máa pín káàkiri ẹlòmíì tó wà nírú ìṣòro yẹn yóò fi rí. Bẹ́ẹ̀ni. Ẹ wò bá tí ẹ wo ládùúgbò wa ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí èèyàn kan ń tẹ́ ẹ sọ yẹn ń ló pa ènìyàn. Kábíyèsí rẹ Ọlọ́run. Ṣé ìpò tó wá pé àwọn èèyàn ṣí ààrẹ tí tẹ́nìyàn náà rí ṣe pé kò ní rí bẹ́ẹ̀. Torí ẹ̀ àwọn tí wọ́n lò ó tó jẹ́ fún wọn wọ́n ní ká dúpẹ́. Alhamdulillah. Ọ̀wọ̀ yóò dẹ̀ ní ká fẹ́ mi ìmoore wọ́n ní ká wá fún yín. Wọ́n má máa ṣe náwó yìí o. Wọ́n ní náà lè báyìí. Wọ́n ní ká fún yín. Àwọn tí wọ́n nígbàgbọ́ nínú yín pẹ̀lú iṣẹ́ tí a ṣe fún wọn tó jẹ́ lẹ́nu tani ká fi tọ̀ wò wọ́n ní ká fún yín. Ọ̀dà wọ́n ṣeun gan mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Alájà. Kí ló tó báyìí ọlọ́run ó ga o. Alájà. Náà wọ́n máa ṣeun o. Wọ́n máa fẹ̀mí ìmoore hàn o. Alájà. Òrè o. Ẹ̀ka máa kó ló ti pọ̀ o. Ẹ̀ka máa kó wọ́n ṣe mo dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀. Gbogbo ẹ̀dá tó bá ti nígbàgbọ́ ẹni rẹ̀ á túrù pẹ̀lú àṣẹ tó ó ga o. Wọ́n ṣeun wọ́n ṣe kò sí tó bá ọ̀dà ok. Alájà ìrẹsì. Mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ wọn o. Ọlọ́run ọba lọba tó dúpẹ́ fún o. Mo dúpẹ́ nígbà tí wọ́n nígbàgbọ́ fọ́lọ̀ náà. Ìrẹsì rẹ o. Wọ́n ní ẹ múnú àwọn èèyàn dùn. Nígbà wọn náà fẹ́ múnú yín dùn. Wọ́n ṣe mo dúpẹ́ lọ́wọ́. Ọlọ́run ọba mi dùn wọ́n nínú ní gbogbo ọ̀nà. Ní gbogbo ààyè. Wọ́n mọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni wọ́n mọ̀ ṣe wọ́n tún wá ní ká fún yín ní 200,000 naira. Allahu Akbar. Àwọn tí wọ́n lọ sẹ́ tí wọ́n mọ̀ pé confam láṣẹ Ọlọ́run yóò sì máa rí bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ni àṣírí wọn ò ní tú láíláí pẹ̀lú ògbó wọ́n bá wa ṣàdúrà fún wọn
ẹ gbọ́ èyí wá pọ̀ o mo dúpẹ́ ọmọ mi torí wọ́n ní tẹ́rú bá mọ núrò àmọ̀ pẹ́ ẹbí kéńkéńé la ṣe yìí nísìn lọ́lọ́run wá sọ di òtítọ́ ló sọ di òdodo àṣẹ ọlọ́run ni gbogbo ẹ̀dá tó bá sọ nǹkan ìṣẹ̀ǹbáyé tó bá sọ nù ó sọ rẹ̀ nù ni ẹni tó bá sọ nǹkan ìṣẹ̀ǹbáyé tó bá sọ nù wàláhì ó sọ rẹ̀ nù ni ó sọ rẹ̀ nù ni bẹ́ẹ̀ ni torí àwọn tó bí wa ń jọ̀hún wọ́n nígbàgbọ́ lérí ẹ̀ kódà tó bá ṣe pé ewé ni wọ́n bá já lóko tí wọ́n bá kì sínú òrù tí wọ́n bá fọmọ mọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kò bàjẹ́ dì sínú ayé ò torí ẹ̀ parẹ́ àwọn ẹ̀dá ni fẹ́dírà àti bàlójú jẹ́ a máa sọ àwa ẹ̀dá ní fẹ́dírà wà láyé tàbí láyé ọmọ òṣèlú yóò dáa fún fẹ́dírà ọ̀sà àgbàjùlọ pé oògùn èbó yìí náà ni oògùn èbó yìí náà ni wọn ò wá gbòkì mọ́ gbogbo ohun tó wúlò láàgọ̀ ara lẹ́jẹ̀ ara légungun ara wọ́n ti dàánù ọmọ mi wọ́n ti dàánù wọn ò wáyé nkì mọ́ rárá àfi wọ́n pe ẹlẹ́sibítù ẹ lọ́ọ́ gábẹ́rẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ láyé kálukú lágọ̀ ara ọ̀tọ̀ ni ewé àti egbò bẹ́ẹ̀ ni abáláyé ni ṣé bí ọlọ́run ọba gan sọ nínú àlùkùránì ó ní tó ọba fàyà aláwù fàyà àyàsẹ̀ ya aláwù kọ́ wa mú yá àyàsẹ̀ kọ́ wa fi tẹ̀lé náà ni gbogbo ẹ̀ fi ń jọra wọn ṣùgbọ́n àwọn ọmọ ọ̀sìn àwọn ọmọ jẹ́sibítù ọsibítù kọ́ ni solúsàn ṣé ń gbà tí mo dá yín ní ọ̀gẹ̀dẹ̀ ọ̀mẹ̀mẹ̀ bẹ́ẹ̀ ni mo ní kẹ́ ẹ ṣe bí wọ́n ṣe ṣe ó rí bó tí rí náà. ó rí bẹ́ẹ̀ ó pàtó ti dá wa ní tipa di òbí. ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ ọmọ mi. alájà alihamdulilayi tẹ̀yìn ọba ti dẹ̀jà gbogbo ẹ̀dá tó bá dẹ̀yà tó bá ṣe ṣégbó àtewé ó ṣera rẹ̀ ní. tó bá ṣe ṣégbó àtewé wàláyé ó ṣera rẹ̀ ní. bẹ́ẹ̀ ni mo sọ torí pé ọkàn ìsàn báláyé ni. ibi tí ó kálukú máa padà sí nìsín ibi ìṣẹ̀báyé ni. ibi ìṣẹ̀báláyé ni wàláyé tẹ̀yà bá ti nígbàgbọ́ yóò rí bẹ́ẹ̀ yóò sì ṣe bẹ́ẹ̀ fún. Ìgbà ìwáṣẹ̀ Abacure and Natural Remedies ló ní kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè kẹ́ ẹ fi gbogbo alasajẹ bí iṣẹ́ ṣe fún kídè ó já kí ọkàn yín ó balẹ̀ wọ̀ọ̀kú. Ìgbà ìwáṣẹ̀ Abacure and Natural Remedy náà fi àṣírí tí ń bẹ lára ewé àtẹ̀gbò tó ń tàṣe àwọn baba ńlá wa fi ṣe ọṣẹ àbùwẹ̀ oríṣi mẹ́rin panko pí ajábí idán agbára kọfẹ́ àkọ́kọ́ ni àtúndè òun là á kọ́ wẹ̀ ká tó wẹ àwọn ọṣẹ wa tó kù omi là á tẹ̀ ká tó tẹyẹrin lódò ọṣẹ àtúndè àtú ẹ̀wọ̀n àtújà káríwọ̀ oúnjẹ jíjẹ ojú oorun àlákàlà ìbálòpọ̀ ojú oorun promise and fail àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ajá bíi dọ́ọ̀ṣà àtúndì òtù kété tó bá ti kàn án lára dandan ni kó rógolo jàjàbọ́ ìyẹn ni wọ́n máa wò lẹ́yìn ẹyẹ ìkejì ni ọṣẹ awárò ìtajà ńlá fún gbogbo oníṣẹ́ ọwọ́ oníṣòwò wàràwàrà lẹ́ẹ̀mọ́ ta ẹ ó sì lákòjọ ìkẹta ni ọṣẹ asínà fún gbogbo ẹni tọ́nà ẹ ti di gágá ayé ti fi jújú bù ọ́ lójú olóore òrí náà rí ọ káàsà elédùn àmọ́ fi afáyé mú ọṣẹ asínà ní kó bùwẹ̀ kọ́nà rí ó là pẹ́rẹ́gẹ́dẹ́ aṣẹ́ǹtẹ̀ dùmarè ìkẹrin ni ọṣẹ òṣòlẹ̀ ọ̀là ńlá pàmùrágájì oore lè yín ò gbé wá fún ni àwọn oore tí ò ṣe dọwọ́ bò tó tó fi ni lọ́kànbalẹ̀ pẹ̀sẹ̀ ẹ lè pè sórí nọ́mbà yìí 08136123333 ẹ wá gbọ́ gbogbo èròjà fún gbogbo ọṣẹ àti èlò tí ń jáde láti àgbàlá ìgbà ìwáṣẹ̀ Abacure and Natural Remedy ló mọ ga àràgà pẹ̀lú ìyanu ọlọ́run ọba kò ní rí percussion nínú tí ó sì sínú pé báyìí níbẹ̀ nígbà tó ṣe pé kọ̀ǹfàmù ni ìwọ àwọn oníṣìbí wọ́n ti ń kiri ká wà tí jẹ́ ẹni tó ti dọ́dọ̀ mi ó wá mi àfìgbà tó fojú kàn mí ṣé bí wọ́n fi ilé rẹ̀ lé ọ̀fọ̀nà rẹ̀ lẹ̀ ni nítorí ẹ̀ dáadáa mọ́ ẹgbẹ́ rẹ̀ láì ṣe fámílì ẹ̀ ìgbà tó ti nígbàgbọ́ síwájú ọlọ́run wípé nǹkan yìí yóò rí bẹ́ẹ̀ yóò sì ṣe bẹ́ẹ̀ yóò yí ọwá mi wá bó ṣe yá náà nù. aráyà dúpẹ́ lọ́wọ́ yìí gbogbo èyí tí ẹ wò wá òun náà ni ẹ ti gbọ́ láti ọ̀dọ̀ alájà yẹn nǹkan tí ẹ ní ká fún alájà àti alihamdulilayi àfi ẹ̀mí ìmoore àṣekínni àti fi hàn ó àti dúpẹ́ ní ọwọ́ alájà ìwọ tó wá wà lé tí wọn náà wí pé iṣẹ́ onípàdé obì wípé ìwọ náà fẹ́ jàǹfààní rẹ̀ kì í ṣe wípé èmi nìkan mo ń dá a ṣe tá a bá sọ pé iye báyìí ń ní owó èròjà à ń sábọ̀ lọ́dọ̀ alájà nu àwọn àtàlájà
wọn lájọ jókòó wọn lájọ ṣe kì í ṣe wípé ọmọ ọba kì í sì sowó tó lágbára kì í sowó tó gara. alájà kì í ṣe onípàdé obì nǹkan tẹ ní kára. lójú tí wọ́n lè ṣe ọ́ dàbí ìwé pọ̀ gara àlàáfíà lòògùn ọ̀rọ̀. àlàáfíà lòògùn ọ̀rọ̀. ọlọ́run má jẹ́ àpárẹ̀ máa yé la wà láyé kalẹ̀. àlàáfíà lòògùn ọ̀rọ̀. bẹ́ẹ̀ ni mo wí bẹ́ẹ̀ ló sì rí. Lẹ́yìn bá ti lówó ó ti lóhun gbogbo tó bá yẹ ti ní àlàáfíà ó ti lóhun gbogbo. alihamdulilayi. adúpẹ́ lọ́gbọ̀n èyí tí ẹ ń wò wá alájà ẹ wá sọ fáwọn èèyàn ẹni kan máa share program yìí torí ẹ tó bá share program yìí jù ẹ jẹ́ ká ṣe báyìí alájà o lára àwọn sẹ́ta wá sí tẹ́ ẹ kó jọ yẹn ẹ ká fún èèyàn 5 ẹ tó bá share program yìí jù ẹ jẹ́ ká bùn so máa rí bẹ́ẹ̀. ntọ́ bá ti fẹ́ mọ bọ́ọ̀ fẹ́ ni ohun tí bá ti fẹ́. ìtọ́ ọba ti fẹ́ ṣé bí wọn lọ mọ wàhálà tó ń ṣe kó torí mi torí tiẹ̀ tó gbọ́ ọmọdé bá mọ wọ́wẹ́ ó ní láti bá gbà jẹun ni gbọ́dọ̀ tí wọ́n ti ń dààmú kí tó ń wá mi kí tó ń júwe mi wá tó ń jú ká tó gẹ̀ẹ́tì ara wa bá wa ní àánú àlùbáríkà tiẹ̀ mo fún ọ pé kò fi sí ọmọ aráyé lórí. ìwọ tó bá ti share program yìí jù èèyàn 5 tó bá share program yìí jù a fún ìlúkìlú tó bá wà wọ́n lọ́ba san mọ́tò tó fi máa tẹ̀ lára o ìwọ́n tó bá ti share program yìí tó bá ti share rẹ̀ jù adúpẹ́ lọ́wọ́ yín ẹ máa share program yìí ń tẹ́ ní kákó fàlàjà àti kíni o àti fún wọn ẹ wá gbọ́ mi níbo la ń lọ lọ́jọ́ tuntun ní alájà ká tó lọ ká tó kù lórí ètò lọ́jọ́ tuntun ó yẹ káwọn èèyàn kan tún jẹ àǹfààní rẹ̀ níbo la ń lọ lọ́jọ́ tuntun ní mo ń bọ̀ mi ò tíì dé. ọlọ́run bẹ́ẹ̀ bí tàtijọ́ èèyàn bẹ́ẹ̀ bíi tèsí o àwa la ò sin bàbá bíi tàtijọ́ ìgbà wáṣẹ̀ gbogbo àwọn ewé àtegbò táwọn bàbá wa ń lò nígbà wáṣẹ̀ ó sì wà dọ́là ó wà dòní ó wà títí ayérayé ṣùgbọ́n àwa la lò lọ́nà tó yẹ ká gbà lò ó òun náà ló dẹ̀ jẹ́ káyé máa rí bó ṣe ń rí yìí ṣe rí ewé àtegbò táwọn bàbá wa ṣe yìí torí ẹ̀ lèmi ṣe mélé wá fún yín o ìgbà wáṣẹ̀ òun ni àṣà ní òjè ogun tí ò bá jẹ́ ewé ẹ̀ ò pé ni ẹ gbà bí mo ṣe sọ fún yín ṣe rọ́ṣẹ tẹ́ ń wò lọ́wọ́ mi ọṣẹ àtúndè náà ń pè ṣe rí ọṣẹ yìí akérèkọrò abìjàwàrà lẹ́ ń wò ṣe rí ìwọ tó gun ayé bá ń yọ lẹ́nu yálà ogun òbí ìdílé ibi tán ti bí ọ yálà ogun ibi iṣẹ́ yálà ogun inú ilé gbogbo ogun kógun tó wù tó bá ń yọ ẹ lẹ́nu ìwọ ṣáà wá ọṣẹ àtúndè yìí o kó wá lò kó fi wẹ̀ tó bá ti fi wẹ̀ tán kó wá mélé kó bẹ̀rẹ̀ sí ní fi wẹ̀ ọṣẹ sólẹ̀ ìyọnú ni ewé àtegbò la fi pèlò ẹ̀ kò ń ṣọṣẹ tó lẹ́jẹ̀ nínú kò lórí èèyàn kò lápá èèyàn kò ní páàtì èèyàn ewé àtegbò kò dìgbà tẹ́ bá fi páàtì èèyàn ṣiṣẹ́ kó tó jẹ́ ewé àtegbò àwọn bàbá wa wà ń bẹ̀ tó ń jẹ́ ajẹ́bí idán ni ọṣẹ ilé ló máa lò tó bá ti lo àtúndè ìtàn o tó bá ti wá lo àtúndè ìtàn tó lo eléyìí náà kó wá wo iṣẹ́ ẹ̀ kó wá rí bọ́nà àṣẹ máa là fún ẹ kó rí bí gbogbo àdáwọ́lé àṣẹ máa yọrí sí rere kó rí bí gbogbo nǹkan tó ń ṣe tó máa jọ gbogbo tó ti lélélé tẹ́lẹ̀ tọwọ́ rí òtó kó rí bó ṣe máa ò ní nàgà kó tó mú un èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ oníbò ló ṣe fẹ́ rí nọ́mbà tó wà lójú máwòmáwòrán ẹ̀ yìí ni nọ́mbà tó wà lójú máwòmáwòrán ẹ̀ ó ní kó o pè tàbí kó o bá chat bó ṣe máa rí wọ́n á sọ fún ẹ má jẹ́ wọ́n ròyìn ẹ̀. ẹ káàbọ̀ sórí ètò ọ̀nà àbáyọ sí ìṣòro ọmọ ẹ̀dá kí ni ohun tó ń dojú kọ kí ló ga láyà rẹ bí òkè ìdáhùn fún gbogbo ẹ̀ ń bẹ lórí ètò ọ̀nà àbáyọ fún ìṣòro ọmọ ẹ̀dá lórí ìkànnì yìí látọwọ́ àtọ́kùn ètò ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Phillips ìgbín kaka ẹ̀bìtì kaka ẹ̀bìtì tí ò gbójú ò lè pàgbín akọni ọmọ ó wẹ̀dùà ló forí ẹwà fákùkọ agbólóhùn bí ọ̀jẹ̀ gbogbo ayé ni wọ́n ń tẹ́tí lẹ́kọ̀ọ́